àwọn bàbá wa mọ́ni àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu àtẹnumọ́ràn kì í jóná o. ó dé wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá ká ṣàlàyé ní ìkànnì Kaftan TV Yorùbá. ètò yóò máa wá sójú mọ́ màwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ ajé Monday, ọjọ́rú Wednesday àti ọjọ́ ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adejoke Bakare ká ṣàlàyé níbi tí a tún máa pẹ̀ pẹ̀lú àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn. fún àlàyé ẹ kàn sí wa lórí ká ṣàlàyé àlàyé ní bàbá ọ̀rọ̀. wọ́n ní tá a bá wo wájú ká ṣe kéne ká kàlájú wa open your eyes well open your eyes shine your eyes. ohun tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ó jẹ́ nǹkan tó jẹ́ pé gbogbo wa báyìí là ń wò pé wọ́n lọ ṣé mi lájú tó ni àbí bá mo fẹ́ ṣe ọ̀nà mo fẹ́ gbégbà. ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ó fẹ́ dàbí pé ọlọ́gbọ́n ó sọ kó amùgọ̀ ó sọ kọ́ gbogbo alóṣà dàbí pé àtẹ̀wá mọ̀ nǹkan tí à ń ṣe. ṣùgbọ́n mi gẹ́gẹ́ bí èèyàn kan lórí ètò Ká Sálàyé máa sọ kinní kan pé Nàìjíríà yìí ṣì máa dùn ó dá mi lójú. a ti ń kọrin ọjọ́ ti pẹ́ mo dẹ̀ tún kọ́ mo bá lẹ́nu àwọn òbí mi ni èmi náà darapọ̀ mọ́ wọn mò ń kọ́ àwọn ọmọ wa lágbára Ọlọ́run tó máa kọ́ wọn máa sọ pé mo dúpẹ́ pé Nàìjíríà máa ti dùn báyìí o. Adejoke Bakare lórúkọ mi lórí ètò Ká Sálàyé lónìí Ọjọ́rú ọjọ́ àánú Olúwa kò nífẹ̀ẹ́ nìkankan wá sílẹ̀ ní gbogbo ibi tẹ́ bá ti ń wò wá tí ọwọ́jà irinṣẹ́ wa iléeṣẹ́ wa tó dé mo kí i pé ẹ kú kalẹ̀ lọ́ọ̀dẹ̀ lẹ́ẹ̀kan sí nítorí èmi àti agbóbìnrin la fi ṣe jẹ́ kí n sọ bẹ́ẹ̀. àbí Ọláìdé Olúwaṣeun èwe yín náà rèé ló ń kí n káàbọ̀ sí ètò Ká Sálàyé lórí Kaftan TV Yorùbá. ẹ ṣeun bẹ́ẹ̀ tí ń dúró tì wá nígbà gbogbo. ẹ kú ìfẹ́ ẹni sí wa. bẹ́ẹ̀ ṣe ń dúró tì wá tẹ̀ ń jókòó tì wá tẹ̀ ń wò wá tẹ̀ ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́. ẹ má wàá dá dúró sórí ìyẹn nìkan ẹ dákun torí Ọlọ́run ìpolówó ọjà làgùn òwe má gbàgbé ọdún àwẹ̀ mùsùlùmí máa tó bẹ̀rẹ̀ táwa kìrìsìtẹ́nì náà máa bẹ̀rẹ̀ táwa fi dọ̀sẹ̀ tó ń bọ̀ sìn àmọ́ sọ pé Ash Wednesday àbí táwa gbàgbé ọ̀sẹ̀ yìí ni Wednesday tó gbẹ̀yìn nínú oṣù kejì ọdún 2022 Wednesday yìí ni ó gbẹ̀yìn ní ìjọ Monday la ṣe international èdè ìgbélárugẹ èdè wa lọ́jọ́ Wednesday la ṣe èdè abínibí wa tó ń pè ní mother tongue ìyẹn ní ọjọ́ Monday òun la ṣe yẹn. ṣùgbọ́n àwọn nǹkan tó ṣẹlẹ̀ mo fẹ́ tì sí Ọláìdé ẹgbẹ́ pé lọ́sẹ̀ tó kọjá a ní pé mínísítà group managing director ti NNPC ó tún máa fi bí ọ̀sẹ̀ yìí ipe tá a bá ti ń ṣí táàpù lè wà nínú ilé epo mọ̀ pọ̀ yanturu ni mo wá wọn ṣe epo ti pọ̀ ládùúgbò ẹ̀ tí ń rìn ilé epo káàkiri àwọn ìdílé kò sí kí n lè po mọ́. kò sí kí n gidi kí n gùn sí lójoojúmọ́ ni kódà iye tó ń ta lítà gan níbò mi 350 naira. náà ń tà ṣe ti gbọ́ èmi ò répo torí mi ní jẹnẹrétọ̀. 350 naira àwọn èèyàn rà sínú mọ́tò àbí rà sínú mọ́tò. èmi ò lo mọ́tò tráfíkì kò jẹ́ kí n gbé mọ́tò jáde èmi ò ní mọ́tò mi lo mọ́tò mi. bẹ́ẹ̀ni epo kò jẹ́ kókò lọ́kọ̀ àwọn tó ní mọ́tò lè ra gbé jáde mọ́ oníkálù tó mú ní jẹnẹrétọ̀ kò sí ẹ̀rọ tẹ́lẹ̀ tó kó fi máa rẹ jẹ pé sínú mọ́tò ìyẹn bẹ́ẹ̀. ní báyìí o wọ́n ti wá fún rere àwọn kan ti fún rere wọ́n ní pé nígbà tó gbẹ̀ni tiẹ̀ sọ̀rọ̀ àánú ara mi tiẹ̀ ṣe mí pé lórílẹ̀‐èdè Nàìjíríà yìí náà kọ́lọ̀ wọn ṣàánú wa o ìyẹn ni ti kí ni wọ́n ní owó tí a fi ń gbé epo wọlé ó tó tún ilé owó tí a fi ń gbé epo wọlé yẹn 861 billion naira ó tó láti ṣe kíni àwọn iléeṣẹ́ ìfọpo wa a lè fi gbé dìde. bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí ohun tí Mele Kyari tó sọ ẹni tó jẹ́ CEO iléeṣẹ́ epo orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn NNPC ó sọ láàrin ọ̀sẹ̀ wípé freight cost tí wọ́n fi ń gbé epo wọlé sórílẹ̀-èdè Nàìjíríà ó ní ó jẹ́ 861 billion naira ní àwọn ti ná láàrin oṣù mẹ́rìndínlọ́gbọ̀n 26 months èyí tó sì jẹ́ láàrin oṣù keje ọdún 2019 sí oṣù kẹjọ ọdún 2020
ọdún 2021 bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ó ṣe sọ so owó tí orílẹ̀-èdè Nàìjíríà ti ná pé a fẹ́ gbé epo wọlé láàrin oṣù mẹ́rin ó tó gbé ilé ìfọpo wa bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó tó gbé ilé ìfọpo wa láti jọ ọjọ́ ẹ̀ láti sọ pé wọ́n tún ṣe wọ́n fowó lẹ̀ wọ́n tún ṣe wọ́n yọ wọlé èmi tí nígbà tí àṣírí kan tiẹ̀ tún gbà kan wọ́n ní landing cost epo gan 17 naira ni. 17 naira ó ní ṣùgbọ́n látàrí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ó ti di 21 bí owó Nàìjíríà yẹn náírà bó ti ṣe já wálẹ̀ ó ti di 21 naira. 21 naira kúrò ní 165. 41 billion naira gan ni wọ́n 41 billion litres ni wọ́n kó wọlé láàrin oṣù keje 2019 yẹn sí oṣù kẹjọ 2021 so òun ló jẹ́ kí owó yẹn pọ̀ tó yẹn 17 naira ni wọ́n ná lọ láti gbé lítà ẹyọ kan jálá ẹyọ kan wọlé tẹ́lẹ̀ mo ti 21 naira bẹ́ẹ̀ni ẹyọ 21 kúrò ní 165 165 ọ̀nà sọ pé wọ́n ta ládùúgbò àwọn ní 320 bẹ́ẹ̀ 350 bẹ́ẹ̀ni 350 àwọn kan ta ní àwọn ibì kan 400 naira. ìmí gan ẹ̀ tún máa san owó rìbá fún àwọn ilé kòkó tó di pé wọ́n máa ta fún kì í ṣe pé ìmí gbogbo wọn náà ń ṣe àtàwọn oníkẹ́ẹ̀dì Nàìjíríà ti àjẹbánu Nàìjíríà yìí sì máa dùn ó máa dùn ajákàdé lágbára sábà padà dé àtẹ̀síwájú lórí àwọn ìròyìn kọ̀ọ̀kan tó hàn dé tí a máa fi tó ra wa létí tá a máa ṣàlàyé lórí ẹ̀ ká ṣàlàyé sì ń tẹ̀síwájú ẹ máa bá a bọ̀. Ọlọ́run bá ṣàánú wa wọ́n lẹ́ni tí ò bá mọ ibi tí ẹgbẹ́ ẹ̀ ti ń là á sáré kú ṣùgbọ́n bá tó pọ̀ ń sáré torí ó fẹ́ mọ ibi tẹ́gbẹ́ ẹ̀ ti ń là tó ń sáré kíjokíjo káàkiri tọ́wọ́ òfin bá tẹ̀ ń kọ́ ìyẹn ní ti ọ̀rọ̀ tó tẹnu bàbá wa náà la máa pè wọ́n ìyẹn Lai Muhammed lórí ètò ìròyìn àti àṣà wa àwọn ní mínísítà wọ́n ní pé ìjọba àpapọ̀ yóò bẹ̀rẹ̀ ìlanilọ́yẹ̀ lórí kíni oògùn owó ṣíṣe. Gẹ́gẹ́ bá ti mọ̀ wípé oògùn owó ṣíṣe níṣẹ́ ó ti wá di tọrọ fọ́nkálẹ̀ pàtàkì jùlọ láàrin àwọn ọmọ tí ọjọ́ orí wọn ò tẹ̀ tí ì wọ ogún ọdún ni wọ́n ti ń wá owó òjijì báyìí àtàgbàlagbà tọmọdé náà ni ṣùgbọ́n tá a bá rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí níṣẹ́ àwọn ìròyìn tó ń jáde ní orí ìtàkùn ayélujára a rí i pé àwọn ọmọ tí ọjọ́ orí wọn ò tí àwọn ọmọ ọdún mẹ́tàdínlógún mẹ́rìndínlógún ọmọ 15 ọmọ 30 bẹ́ẹ̀ ni ọmọ 13 years a sọ lórí ètò yìí bẹ́ẹ̀ ni tẹ̀ tán pa ọmọ ọlọ́mọ ó tún wá jẹ́ pé ọmọ tí wọ́n jọ ń lọ sínú àsàlátù kan náà ṣé a fẹ́ sọ wípé wọn ò máa kọ́ wọn tó ní ilé ké wọn àbí wọn kọ́ wọn tó ní àsàlátù àbí wọ́n fi nǹkan gbá etí nígbà tí ìmáàmù ń ṣe wáàsí lọ́wọ́ so a ti rí i pé oògùn owó ti di tọrọ fọ́kálẹ̀ nísìn ọ̀rọ̀ náà ti wá ń ká ìjọba àpapọ̀ lára wọ́n ṣe mọ́ lọ́rùn ní báyìí nísìn so ẹni tó wá jẹ́ mínísítà fún ìròyìn àti àṣà ní orílẹ̀-èdè Nàìjíríà Lai Muhammed wá sọ wípé nígbà tó lọ ṣe àbẹ̀wò sí iléeṣẹ́ Daily Trust newspaper ní Àbújá ni ó ti wá sọ wípé kí wọ́n jọ ìjọba máa bẹ̀rẹ̀ sí ní ṣe ìlanilọ́yẹ̀ lórí oògùn owó ṣíṣe then ó tún wá rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn òṣèré sinimá wípé ohun tó bá jẹ mọ́ ká máa gbé ká máa ṣògùn owó wípé kí wọ́n máa yọ kúrò bẹ́ẹ̀ ni nínú àwọn eré ìdẹ̀ wọ́n dẹ̀ sọ fún National Film and Censor Board wípé kí wọ́n máa wo àpá àbẹ̀yìn àpá àwọn eré tó bá jẹ́ wípé wọ́n ń ṣe bí ògùn owó àbí wọ́n kọ́yàn bí wọ́n ti ń ṣògùn owó wípé àwọn nǹkan tí bọ́ọ̀dù yẹn àjọ yẹn gbọ́dọ̀ máa wò fínífíní nìyẹn kí wọ́n tó lè sọ wípé wọ́n bu ọwọ́ lu àwọn fíìmù tí wọ́n ń ṣe wọ́n sì rawọ́ ẹ̀bẹ̀ sí àwa oníròyìn náà káwa náà ká máa ṣe ìlanilọ́yẹ̀ tó tó àti tó yẹ lórí oògùn owó ṣíṣe. national orientation ti bẹ̀rẹ̀ náà ni bẹ́ẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ wọ́n tó bá fẹ́ bẹ̀rẹ̀ náà ẹ jẹ́ ká ṣe kinní kan tó ń pè ní monkey drama kì í ṣe ọ̀rọ̀ tí owó oògùn owó ṣíṣe nìkan ló yẹ kí wọ́n máa kàn ṣe ìlanilọ́yẹ̀ lé lórí àwọn tí wọ́n ń ṣe yahoo ara ẹ̀ náà ni ọdún ti pẹ́ ọdún ọba pẹ́ ìbá máa pẹ́ ara ìwà ìtọ́ láti kówó jọ náà ni tẹ́ bá rí àwọn aráàlú òyìnbó tẹ́kẹ́ tó lè sọ pé kán gba owó kan wọ́n nígbàgbọ́ nínú ká ṣiṣẹ́ ká dẹ̀ jèrè kì í ṣe pé iṣẹ́ tí wọ́n ń ṣe kán wá bọ́ síta kán máa náwó yàwùyàwù ọmọ wa tó bá lọ sọ́run tó bá ń ṣiṣẹ́ tó bá ń délé tó bá náwó yàwùyàwù ó yẹ kéèyàn fi
ọgbọ́n wádìí irú iṣẹ́ tó ń ṣe lọ́hùn. Àwọn fíìmù kan tẹ́lẹ̀ máa ń wò lórílẹ̀‐èdè Nàìjíríà kókò kan kí n fulẹ̀ lórí eléyìí. Àwọn fíìmù kan wà lórílẹ̀‐èdè Nàìjíríà tó máa ń ṣe wọ́n á ní pé ìyà ń jẹ tó ṣe fíìmù wa ẹ̀rí kó ṣà ń jìyà ẹ kàn rí pé ó lè máa lọ́njọ́ kan kó máa pàdé aláàánú kan kó gbowó fún ẹ kàn rí pé ó lọ o. inú eré náà láti lè rí ọkọ̀ ìṣẹ̀lẹ̀ ní reality. ó gbé mọ́tò kan dé ó ṣe kinní oríṣiríṣi nǹkan báyìí lórí ọ̀rọ̀ pé ìlanilọ́yẹ̀ tá a máa ṣe ká má dá lórí pé bó ṣe ń ṣe owó nìkan wọ́n ní amúkù ẹrù ẹ wọ́ kí nǹkan kan ti tẹ́lẹ̀ tí àwọn yahoo yahoo yẹn gẹ́gẹ́ bá ti mọ̀ pé kò ń ṣèní kò ń ṣàná tí ìjọba tògùn owó yẹn ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ ó ti pẹ́ tó gbowó ti pẹ́ ó wá búrẹ́kẹ́ báyìí ó ti pẹ́ tó gbowó ti ń ṣẹlẹ̀ ṣùgbọ́n nísìnyí ó ṣẹ̀ṣẹ̀ búrẹ́kẹ́ ìjọba ṣẹ̀ mọ́ lọ́rùn ní báyìí ìgbà tán rí wípé àwọn ọmọ tí ò tẹ̀ ti jáde ilé ìwé girama wọ́n ti ń gbègbèsè wípé a fẹ́ lówó òjijì ìgbà ni ìjọba ṣẹ̀ wá mọ́ ní ọ̀ràn so gẹ́gẹ́ bí wọ́n lè ṣe sọ wípé ìtàkùn ayélujára ṣe mọ̀ pé ti pẹ́ tíjọba ti máa sọ pé àwọn fẹ́ gbé òfin kalẹ̀ lórí bí táwọn yẹn máa fi lo ìtàkùn ayélujára nísìnyí Lai Mohammed wá sọ wípé eléyìí gan nígbà tí ṣe mọ̀ pé lórí ti ọmọ ọdún 13 Sofia tí àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n fi ṣòwò yẹn bàbá yẹn sọ ìgbà tó ń fi ọ̀rọ̀ wá àwọn ọmọ yẹn lẹ́nu wò wọ́n ní lórí Facebook làwọn ti rí péjì kan tí wọ́n sọ wípé bọ́n ti máa kọ́ ni bọ́n ti ṣòwò owó so Lai Mohammed wá ní pé ó pẹ̀lú nǹkan tí ìjọba tó fi fẹ́ gbé ìgbésẹ̀ láti gbé òfin àti ìlànà kalẹ̀ lórí bí àwọn èèyàn ṣe máa lo ìtàkùn ayélujára nígbà náà tí ìjọba sọ gbogbo àwọn èèyàn ló ń gbọmú pé wọ́n fẹ́ pa ọ̀rọ̀ máwọn èèyàn lẹ́nu ní wọ́n fẹ́ jẹ́ kí wọ́n máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. ẹ má jà torí àwùjáre lórí ọ̀rọ̀ yẹn ajá ni pé gbogbo ìgbésẹ̀ tí ìjọba bá fẹ́ gbé kó jẹ́ ìgbésẹ̀ tí ó máa mú àlàáfíà bàráàlú. ẹjọ́ kí a tó kúrò ń bẹ̀ á fi àsìkò yìí rọ àwa òbí àwọn òbí mi wà tí ó máa ń sọ wípé mi ò lè tòṣì bàbá mi tòṣì mi ò lè tòṣì kọ́mọ mi náà tún tòṣì wọ́n máa sọ àwọn ọ̀rọ̀ tó máa jẹ́ kí àwọn ọmọ máa gbé ìgbésẹ̀ tó ju ọjọ́ orí wọn lọ òbí tó bá ti ń sọ wípé bóun ṣe tòṣì ìwọ ọmọ náà ò gbọ́dọ̀ tòṣì àtọ́jẹ́ bí ò gbọ́dọ̀ jẹ́ ọmọ tí kò dẹ̀ máa fi tó ọmọ náà létí wípé owó tó bá tiẹ̀ máa ní kó jẹ́ owó tó rí lọ́nà ẹ̀tọ́ irú àwọn òbí báyẹn ni àwọn ọmọ wọn máa ń gbé nǹkan tí ò tó wá káwọn òbí jọ tó orientation náà ni ṣùgbọ́n sọ pé káwa olóyìn náà káwa náà máa láwọn èèyàn lóye bẹ́ẹ̀ tábàdẹ̀ ń sọ náà kọ́ lọ́n fáwọn èèyàn tó máa gbọ́ ní etí ìgbọ́ àti àwọn ilé ìjọsìn náà ẹ má sọ pọ́rọ̀ ọ̀pọ̀ ní ilé ìjọsìn náà jẹ́ pé àwọn tẹ bá rí àwọn fọ́nrán míì tó ń jáde lórí ìtàkùn ayélujára ẹ má bínú pé ọ̀rọ̀ ń pẹ́ lórí ìtàkùn ayélujára ẹ máa rí àwọn ọmọ yahoo tó máa lọ ilé ìjọsìn tí wọ́n máa gbé bẹ́ẹ̀lì tí pásítọ̀ náà tún máa jó. ó tiẹ̀ nìkan tó jẹ́ kó jẹ́ ní ìròyìn mo jẹ́ nǹkan tó yẹ pé mi ò dédé gbé kò sí ròyìn tí máa gbọ́ mi ní sọ̀rọ̀ àfi tí bá tanná wádìí ẹ̀ àti pápá àwọn ròyìn kan wà tó yẹ pé tó bá sọ síta wọn ni ṣára wọn náà kọ́ níwọ náà bẹ́ẹ̀ ni toró ò sí lára wọn báwo ló ṣe mọ̀ wọn ní toró ò sí lára wọn ṣe bára wọn náà nìwọ̀n tí bá sọ pé kìrìsìtẹ́nì sọ báyìí àbí mùsùlùmí sọ báyìí orílẹ̀-èdè Nàìjíríà oníkálukú ẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́sìn mẹ̀sìn ó pọ̀ ṣùgbọ́n kó oníkálukú wa ká ní àròjinlẹ̀ lórí àwọn ìtàkùn ayélujára ohun tó ń jáde láti ìtàkùn ayélujára ohun tó ń tẹnu àwọn olórí ẹlẹ́sìn jáde pé kó ní kálukú kó gbìyànjú láti rí i pé òun náà lò làákàyè kì í ṣe gbogbo nǹkan tó bá sọ náà ló yẹ kó gbé sínú kó bẹ̀rẹ̀ sí sọ síta gẹ́gẹ́ bí nǹkan tí bàbá wa sọ orientation ti bẹ̀rẹ̀ náà nìyẹn ìlanilọ́yẹ̀ ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn ẹ jẹ́ ká lọ sọ̀rọ̀ ti ọ̀rọ̀ lórí ìrìnnà ojú òfurufú owó ẹ̀ gara báyìí o wọ́n ní lórí ti owó ìrìnnà ojú òfurufú tó gara ilé ìgbìmọ̀ aṣòfin àgbà gbè fún àtúnṣe àwọn ojú òpópónà wa ìjọba àpapọ̀ ló ṣe lẹ́yìn kíjọba àpapọ̀ kó mójútó àwọn bẹ́ẹ̀ni sẹ́nítọ̀ kan tó ń jẹ́ sẹ́nítọ̀ Ngasham Basi òun ni ó sọ̀rọ̀ nínú ìpàdé tí wọ́n ṣe láàrin ọ̀sẹ̀ yìí ó ní tí a bá wo owó ìrìnnà ojú òfurufú ó ti gara pẹ̀lú ìdá 63% òun ni ó ti fi gara báyìí ní àárín pé a kò fẹ́ afẹ́ rìnrìn àjò ní àárín orílẹ̀-èdè Nàìjíríà ń bì ìrìn àjò 1 hour only for one travellers booking for just 1 hour ìrìn àjò wákàtí kan péré 80,000 naira
minimum economy ni àwọn èèyàn ń san èyí tí ó bá wá ń ṣe economy tó bá jẹ́ pé first class ńkọ́ business class èló wá ni wọ́n fẹ́ máa san so ó dẹ̀ ní pé gbogbo ilé wáyé látàrí wípé epo tí wọ́n ń lò fún àwọn ọkọ̀ ojú òfurufú náà òun náà ti lọ sókè gbogbo ẹ̀ ti lọ sókè so ó ní kí ìjọba make sure wípé wọ́n ṣe àgbéǹde àti títúnṣe àwọn ojú òpópónà tó jẹ́ ti ìjọba àpapọ̀ nípa ṣíṣe kíni nípa dídarí owó tó tọ́ sí àjọ FAMA ìyẹn Federal Road Maintenance Agency àjọ náà wọ́n ní tá bá rí ní inú ètò ìṣúná tọdún 2022 yìí wọ́n ní ìdá 20 péré 20% ní ìjọba fọwọ́ sí nínú owó tí àjọ náà nílò láti ṣe àwọn àtúnṣe ojú òpópónà tó ti bàjẹ́ nígbà tí wọ́n fọwọ́ sí ìdá 20 péré tọ́ndẹ̀ nílò àti ṣe àwọn ojúnà òpópónà 35,000 kilometres ni wọ́n ní wọ́n fẹ́ ṣe nínú ọdún yìí 35,000 kilometres wọ́n dẹ̀ ìjọba dẹ̀ fọwọ́ sí just 20% wọ́n ní báwo ni wọ́n ṣe fẹ́ rí owó ṣe àwọn ojú òpópónà maintenance ni wọ́n sọ new construction kì í pa ẹ̀rẹ́ tún wọ́n fẹ́ ṣẹ̀ṣẹ̀ la ọ̀nà míì mo rìnrìn àjò ní kòpẹ́kòpẹ́ lọ sí Ìlọrin ṣẹ̀rílá express náà ṣe láti Ìbàdàn pé ó lè gbà lọ sí Ìlọrin tó máa pẹ́ Ọ̀yọ́ sẹ́yìn ó lè pẹ́ Ògbómọ̀ṣọ́ sẹ́yìn nígbà tí a fi ń lọ láàrin Ìbàdàn gan wọ́n ní yà kó tó di pé níbi express yẹn tẹ́ bá máa rí àwọn ọ̀nà yìí wọ́n á jẹ́ ń ṣọ̀nà yìí ni o ó dà pé bọ́ ṣe ń ṣe lọ wájú ni tẹ̀yìn ń bàjẹ́ wọ́n yẹn ń ṣe lọ wájú ni tẹ̀yìn ń bàjẹ́. ó dàbí ọ̀nà wa ní ibi Kọ́lá níbí náà ni bọ́ ṣe ń ṣe lọ́wọ́ báyìí àwọn ibì kan ń bàjẹ́ tí wọ́n tún ti sọ ọ̀nà yẹn gan di one way by Federal Road dẹ̀ni tó bá ní pé owó plane owó ọkọ̀ òfurufú ó gara nítorí pé ojú ọ̀nà kíjọba gbìyànjú láti rí pa ojú pópó ó dà ó tún ṣe dáadáa ó ṣàtúnṣe ẹ mọ́ gbàgbé ọ̀pọ̀lọpọ̀ tó ń wọ bàálù nígbà táwa fi ń wọ plane tí a máa lọ sí Àbújá mo máa jẹ breakfast nínú plane tí bá padà wọlé kó máa jẹ lunch bí mo ṣe rìn gbà yẹn nìyẹn èló là ń san gbà náà bóyá 18,000 naira ó ti di 80,000 bá a sọ bẹ́ẹ̀ máa jẹ bẹ́ẹ̀ tá a bá wọ̀ bẹ́ẹ̀ kì í ṣe pé bóyá kò sí ààbò lójú pópó wọ́n kàn ní pé kí a lè ṣe ẹ̀ pápápá ń ló fi di pé ká wọ pléènì wa ká tún wọ padà kí ṣe ẹ̀ lè yà pápápá ni kì í ṣe pé kò sí ààbò lójú pópó ńgbà náà ṣùgbọ́n gbà tó ti di pé ọ̀pọ̀lọpọ̀ ń sá kán má bàa jí gbé ló di pé wọ́n lọ wọkọ̀ bàálù àìsètò ààbò tó péye gan ó pẹ̀lú nǹkan táwọn èèyàn fi ń rìn àjò ẹ tó má gbàgbé ọ̀tọ́ ń bẹ́ ọ̀pá epo kó má yẹ kó bá tún ṣe sọ yìí náà kan tó máa rántí pé àmọ́ ti bẹ́ ọ̀pá epo ti pẹ́ torí gbà tá a sọ́ngbà yẹn pé a ti ẹ̀dúpẹ́ pé látìgbà tí ìjọba yìí ti dé àkí ò ní lè po repo mọ́ aṣọ lórí ètò kò tí ì pọ̀ṣù méjì ni wọ́n tún bẹ̀rẹ̀ padà wọ́n bá bẹ̀rẹ̀ ká tó máa kí ò ní lè po ẹ̀kí wá ṣe pé torí pé àkíyè pé tá à ń sọ àfihàn wọn létí nǹkan ọ̀bàjẹ́ a fi ń ṣe ògo a fi ń gbé oríyìn fún iṣẹ́ ìyanu tọ́lọ́run ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà ni tá bá ní owó ọkọ̀ bàálù òfurufú gara tẹ́ fẹ́ máa rìn lórí ẹ̀ nígbà bá tún dágbọ́ ọkọ̀ sójú títì tí ò gbádùn tẹ́lẹ̀ kí ló tún máa ṣẹlẹ̀ sí. kí wọ́n jẹ́ kí ìjọba kó darí owó tó bá yẹ kó lọ sínú àjọ FAMA kó darí ẹ̀ síbẹ̀ kí wọ́n ṣe àtọ̀ sí pé bóyá káwọn tó dẹ̀ wà ń bẹ̀ náà kán lò ó kán lò bó ṣe kó lò torí Senator Gashom yẹn tún mention owó kan tó jẹ́ 850 billion naira ó ní owó yẹn ní 5% owó tí wọ́n rí lára owó epo èyí tó sì ti wà nínú àkọsílẹ̀ pé ó yẹ kó máa lọ sínú àjọ FAMA wọ́n ní dìsìnyí ìjọba ò fún wọn ní wọ́n kọ̀bọ̀ nínú 850 billion naira yìí wọ́n ní kí ìjọba tarí àwọn owó yẹn jáde. wọ́n dẹ̀ ti kọ́ pé wọ́n ti yọjú ẹ̀ síbẹ̀ bóyá lórí afẹ́fẹ́ ló ti pòórá àlẹ́ sọ ẹjọ́ kálẹ̀ lè agbára tábà padà dé Sálàyé ṣì tẹ̀síwájú jàre ẹ kú kalẹ̀ lọ́ọ̀dẹ̀ lẹ́ẹ̀kan sí i. ẹ káàbọ̀ padà sórí ètò Sálàyé jàre ẹ̀yin ará ilé ó dá mi lójú pé ẹ̀ ń jẹ́ ìgbádùn àwọn ọ̀rọ̀ yẹn lẹ́lọ́kùnjọ̀kan bá ṣe ń ná sí lẹ́jẹ̀ wọn tá a rà ń gbé wá ẹ̀ ní pé bóyá ń kówó bóyá owó tán yọ̀ǹda fún tó yẹ kán yọ̀ǹda fún FEMA tán ti bu ọwọ́ lò pé ó ti lọ bẹ̀ bóyá orí afẹ́fẹ́ ló há sí àbí ó pòórá lórí afẹ́fẹ́ a lè sọ ẹ má gbàgbé ní ọdún 2023 a máa dìbò yan ààrẹ tuntun ìpolongo ti ń lọ lábẹ́nu bó ti jẹ́ pé àwọn tí ìyẹn ni tó máa ṣe agbátẹrù ẹgbẹ́ kan ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó tẹnu ẹni tó fìgbà kan jẹ́ ààrẹ àná àbíjẹta
ààrẹ àná ẹ̀yẹ bàbá wa Ebele Goodluck Jonathan wọ́n ní pé ẹ fọkàn balẹ̀ o Nàìjíríà ò lè túká lẹ́yìn ìdìbò ọdún 2023 kẹ́yẹ máa parí pé yóò túká kò lè túká ó náà sọ bẹ́ẹ̀ gbà tó náà. ilé náà ni bàbá náà yín mú pé kò sí ohun tí ó ṣẹlẹ̀ ó nítorí pé ní 2015 táwọn fẹ́ dìbò náà ó ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sá lọ kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló wá láti orílẹ̀‐èdè mìíràn gan sí Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló sì jáde láti orílẹ̀‐èdè Nàìjíríà náà lọ sí ìdálẹ̀ wípé Nàìjíríà máa túká o Nàìjíríà máa túká o ó ní ṣùgbọ́n lẹ́yìn ìdìbò 2015 kí la rí Nàìjíríà sì wà dígbé ó ní nítorí náà kí gbogbo àwọn èèyàn tó ti kó ìpayà àti ìbẹ̀rù bojú sọ́kàn wípé lọ́dún 2023 o nǹkan àmọ́ tó lè ṣẹlẹ̀ o ogun ajá o lálòólù pé Nàìjíríà ò túká o lálòólù o ogun ó ṣẹlẹ̀ o kìíní kan ó ṣe o ó ní kí gbogbo èèyàn lọ fi ọkàn balẹ̀ wípé ká sùn ká mọ ọrùn kódà bó bá wùn yín ẹ lè sùn kẹ́ mọ́ tilẹ̀kùn yàrá yín kẹ́ ṣí gbogbo ilẹ̀kùn yín lẹ̀ wọ́n ní kò sí gìrì kò séwu lóko àbí gírígírí àparò bẹ́ẹ̀ ni ó ní pé kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ wípé Nàìjíríà ṣì máa dúró digbí lẹ́yìn tí a bá dìbò 2023 bàbá náà sọ wípé òtítọ́ ni wípé lásìkò ìdìbò tí ìdìbò bá ti ń bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìbẹ̀rùbojo ló máa ń wà àní pàtàkì jùlọ látàrí wípé ètò ààbò tuntun mẹ́hẹ̀ so àwọn èèyàn ti máa ń wò pé àti Nàìjíríà bá máa àti wípé nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yà tí wọ́n ti ń kọrin tó ń ti ń lùlù wípé àbá Nàìjíríà ṣe mọ́ àfẹ́dádúró ìlú ìpínyà àfẹ́dádúró bí àwọn Odùduwà bí àwọn Biafra tí wọ́n ti ń sọ wípé ìjọ nation tí gbogbo wọn ti ń sọ pé àfẹ́dádúró so nǹkan tó ń jẹ́ kí ìpayà máa wà lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà nìyẹn wípé lẹ́yìn ìdìbò 2023 gbogbo èèyàn ló máa dá wà ṣùgbọ́n ààrẹ àná Jonathan ti sọ wípé kò sí ohun tó máa jọ bẹ́ẹ̀ o so nítorí náà bẹ̀mí àwa sọ wípé kakọ̀ má sọ wípé ká fọkàn balẹ̀ kí ìjọba pe gbogbo àwọn ẹ̀yà tí wọ́n bá mọ̀ wípé inú ń bí ìrònú wà kí wọ́n pè wọ́n kó tó di wípé wọ́n máa ṣe kó tó di wípé ìjọba tó ń bọ̀ máa wọlé ṣèbí lẹ́yìn ṣèbí ìdìbò tá a fẹ́ dìbò yìí kí ìjọba ilé kó lè kúrò ẹ jẹ́ ká mọ̀ àwọn ẹ̀yà kan ẹ má gbàgbé pé ní apá kan àwọn ẹ̀yà Yíbò wọ́n ti sọ àdẹ̀sọ lórí ètò yìí wọ́n ti sọ wípé ìhun tó ń jẹ́ ìdìbò ní ó wáyé ní Biafra state àwọn ilẹ̀ Odùduwà kan náà ti sọ wípé kò ní sí nǹkan tó lè ti gbèsè àwọn tó yẹ pé irú ọ̀kan sí wọn ní kọ́máka national anthem ní Nigeria national anthem ní àwọn ìpínlẹ̀ kan tó fi di pé ilé ìjọsìn kan gan ọ̀gá olùdarí reverend wọn ni kò lọ rọkúnlé tó fi sọ pé ìjọba tó ń bọ̀ ló máa ṣàyè yẹn ò ní pé àwọn ẹ̀yà kọ̀ọ̀kan ní àwọn ò tí ì ṣe ààrẹ orílẹ̀-èdè yìí rí àwọn kan ní wọ́n marginalize àwọn bí ẹ̀kọ́ abẹ́ méjì péré làwọn ṣe báwọn tó fẹ́ bọ́ síbẹ̀ marginalize àwọn wọ́n yà wọ́n lẹ́gbẹ́ wọ́n yà wọ́n sẹ́yìn àwọn sọ wípé tí kò bá ti lè tí ààrẹ tí ó bá ti ọ̀dọ̀ àwọn jáde ẹ̀yà wọn ìlà oòrùn wá wípé kò sí ọgbọ́n tán lè dá sí àwọn ń lọ ẹ má gbàgbé bàbá wa Jonathan bó jẹ́ pé ìjọ nation náà fẹ́ jáde Èkìtì nation gan jáde Ìjẹ̀bú nation gan fẹ́ jáde ìjọ nation gan wọ́n ti ní national anthem mo rí lórí ìtàkùnjà níjọ wọ́n ti gbogbo wọ́n ti ní so ṣé Yorùbá nation ní àbí Ogun state ò ní national anthem ẹ fi Ogun state ti ní tipẹ́tipẹ́ ẹ pé wọ́n ṣàdìkà fọkàn balẹ̀ pé kò séwu lóko àfi kí ni gèrègèrè àparò. kì í ṣọ̀rọ̀ ẹnu lásán kí wọ́n tètè pe àwọn ẹ̀yà tínúbà ń bí kọ́kọ́ wọn kọ́ bá wọn sọ ní báyìí wọ́n máa ṣe ogun oníṣẹ̀lẹ̀ lágbára Ọlọ́run. wọ́n máa ṣe primary election wọn àmọ́ bí tọ́lá ti ń taari ìlànà bọ́n ṣe máa fi oníkálukú àìpò wọ́n ti ń taari ẹ̀ jáde báyìí àyè ò lè gbà á lórí ètò ó dẹ̀ má jẹ́ pé agbára máa lọ sí ẹ̀yà kan ṣáá ní gbogbo ìgbà wọ́n ti ń taari ẹ̀ síta àyè ò gbà wá ní àbáníkà sọ díẹ̀ nínú ẹ̀ ṣùgbọ́n àyè ò gbà wá ẹni tó bá fẹ́ mọ̀ sí nípa ìlànà tó ti tò sílẹ̀ ẹ lọ sí orí Kaftan online kà ń bẹ̀ ẹ lọ sáwọn orí online míì káàkiri tàbí àwọn ìròyìn lóríṣiríṣi kà ń bẹ̀ ẹ jẹ́ ká wá fi ṣe tí ó ń ṣẹlẹ̀ ní àárín àwọn ọlọ́pàá ṣe rí àwọn ọlọ́pàá gan kò àpà ẹnu ṣàǹkùn wọn bó ṣe ń kùn wọn tó náà nákúnyọ́bọ́rọ́ ṣe mọ̀ pé ó dàbí ọ̀rẹ́ wa náà lọ́lọ́pàá ọ̀rẹ́ aráàlú ni ọ̀rẹ́ gidi ni ọ̀rẹ́ ni ṣùgbọ́n ẹ̀sánwó bail is not free
wọ́n ní bail is free. Bail is free dẹ̀ ni wọ́n kọ tẹ́lẹ̀ ó ti di bail is not free. It's not bail no kò yé ẹni. Ó ti yé mi. Lákọsílẹ̀ bail is free. Ṣùgbọ́n ní jíjáde ní jíjáde bail ò free. Ọ̀rẹ́ wa ni wọ́n. Ẹni tó bá ti mọ ọlọ́pàá náà ni máa ṣe. Ṣùgbọ́n láàrin ara wọn báyìí fàákájà. Ṣùgbọ́n wọ́n wá ṣe fàákájà òun náà bóyá ara wọn náà lọ sọ fún wọn ń ta pé àwọn àjọ yìí wọ́n ní pé ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ènìyàn kan ó bu ẹnu àtẹ́ lu ìdájọ́ ilé ẹjọ́ kan tó ṣẹ́gi mọ́ àwọn aláboyún ọlọ́pàá obìnrin tí ò bá ṣe ìgbéyàwó. Bẹ́ẹ̀ni nínú láìpẹ́ yìí ni àjọ Nigerian Bar Association yẹn àjọ àwọn agbẹjọ́rò àti àwọn onímọ̀ òfin ni wọ́n lọ sí ilé ẹjọ́ láti lọ tako ìlànà àti orí òfin kan orí òfin section regulation 127 ti Nigerian Police Force ìyẹn òfin tó gbé iṣẹ́ ọlọ́pàá dúró ní orílẹ̀-èdè Nàìjíríà. So regulation 127 ẹ̀ ti là kalẹ̀ wípé ọlọ́pàábìnrin tí ò bá ti ṣe ìgbéyàwó kò gbọ́dọ̀ ní oyún. So nísìnyí Nigerian Bar Association ẹgbẹ́ àwọn amòfin wá lọ sí ilé ẹjọ́ wípé àwọn fẹ́ tako àkọsílẹ̀ òfin yẹn gbọ̀ngàn nítorí pé ó dàbí wípé ó ń tako ẹ̀tọ́ ọmọ ènìyàn lábẹ́ òfin. Nísìnyí ìgbà tí wọ́n dẹ̀ gbèdé ilé ẹjọ́ ẹni tó jẹ́ Justin Ginyang Ekwo ìyẹn ní rárá o òfin yẹn sì máa dúró bó ṣe wà wípé ọlọ́pàábìnrin tí ò bá tí ì ṣe ìgbéyàwó kò gbọdọ̀ lóyún. Ohun tó wá jẹ́ kí ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn kan Nigerian Feminist Forum ni àwọn yẹn wá jáde gba ẹni tó jẹ́ Angela ń pọ̀ ni woman yẹn wá ń sọ wípé kò yẹ kó rí bẹ́ẹ̀. Tí ẹ bá sọ wípé àwọn obìnrin ọlọ́pàá tí ò tí ì ṣègbéyàwó ò gbọdọ̀ lóyún kì í ṣe gbogbo ènìyàn lóhùn láti ṣe ìgbéyàwó. Ìdí dẹ̀ ni wípé gbogbo àwọn wàhálà láàrin ọkọ láya wàhálà ìdílé ó ti jẹ́ kí ìpayà wà lára obìnrin míì láti sọ wípé òun fẹ́ wà nílé ọkọ. Obìnrin míì kò fẹ́ bímọ kókò mọ̀ wípé òun ní bàbá ọmọ. Ó ní ẹ̀tọ́ èèyàn dẹ̀ ni. Ó ní ṣùgbọ́n nígbà tí àkọsílẹ̀ section 127 yẹn wá sọ wípé ọlọ́pàá tí ò bá tí ì ṣègbéyàwó kò gbọdọ̀ bímọ kò gbọdọ̀ lóyún ó ti di wípé wọ́n ti ń tako ẹ̀tọ́ àwọn obìnrin yẹn. Then wọ́n sọ wípé gẹ́gẹ́ bí ìlànà yẹn náà ó tún ti wà nínú àkọsílẹ̀ wípé obìnrin ọlọ́pàá tó bá máa ṣe ìgbéyàwó ó gbọ́dọ̀ kọ́kọ́ lọ gba àṣẹ lẹ́nu kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ tó bá wà kó tó lè sọ wípé òun fẹ́ fẹ́ ẹni tí ó ń wo òun lọ́kàn. Gbogbo eléyìí ni àwọn ẹgbẹ́ àwọn amòfin gbé lọ sílé ẹjọ́ wípé ìtẹ̀tọ́ àwọn obìnrin mọ́lẹ̀ nínú iṣẹ́ ọlọ́pàá òun ni. So wọ́n dẹ̀ sọ wípé ó tako àlàkalẹ̀ òfin ọdún 1999 ti Nàìjíríà. Ṣùgbọ́n ẹni tó wá jẹ́ Justice Ginyang ti Federal High Court tó wà ní Abuja wá sọ wípé rárá òfin yẹn sì máa múlẹ̀. Òun ló wá jẹ́ kí ẹgbẹ́ Nigerian Feminist Forum wá jáde wípé rárá kò yẹ kó rí bẹ́ẹ̀ nítorí àwọn ọkùnrin. Tá bá fẹ́ kó yí padà ẹ̀ka kọ́ bẹ́ẹ̀ láká tó bọ́ sórí abala àtàwọn ọkùnrin tá bá fẹ́ kó yí padà kó padà sílé ìgbìmọ̀ aṣòfin kan lọ amẹ́ǹdẹ̀ pé nǹkan tá a kọ báyìí ń gbà báyìí o báyìí la ṣe fẹ́ kó rí ń sìn ìyẹn lábala yẹn ní ẹ̀ka ní abala yẹn ìkejì wọ́n tó fẹ́ lọ gbaṣẹ́ ọlọ́pàá gbogbo ẹkú lọ ṣèbúra ni wọ́n dẹ̀ máa fi gbogbo ẹ̀hán kó tó ṣe èmi ìbáwò ní èròǹgbà ọkàn tèmi o tó bá mọ̀ yín pé mo fẹ́ bímọ mi ò ṣetán àti fẹ́ ọkọ dípò tó máa fi sọ pé wọ́n dẹ̀ dúró lẹ́nu iṣẹ́ tó bá ṣe nígbà kan kókó kan kọ̀wé kò fiṣẹ́ sílẹ̀ kó lọ mójútó ipò fẹ́ bímọ ṣùgbọ́n tó bá ní pé o fẹ́ gbóyún síbẹ̀ o fẹ́ lóyún láì ṣègbéyàwó ṣé nígbéyàwó tá à ń sọ yìí kì í ṣe pé o kó gbódígbá òdi ẹ̀gbọ́n o kó gbá ọ̀lù o gbó lórí o gbá gbogbo ẹ̀ ló ń pè nígbéyàwó. Ìgbéyàwó wà láàrin ọkọ àti aya àti ẹbí gbogbo tó máa jókòó mi ìgbéyàwó ìmí ó lè má ju 10 lọ ìgbéyàwó lè máa dùn ó máa ní gbọ́ngbọ́n ló máa lárinrin dandan kọ́ ni kó jẹ́ pé gbogbo òlú lẹ kójọ kẹ́ tó ṣègbéyàwó tó bá jẹ́ pé ó wà nínú òfin tòótọ́ tó bá fẹ́ kàn yí padà ó máa dára kọ́ lọ sí ilé ìgbìmọ̀. nǹkan tó bí àwọn ẹgbẹ́ yìí nínú ni wípé wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́pàá ọkùnrin ní ò tí ì ṣègbéyàwó tó lè fún àwọn èèyàn lóyún àti wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nínú ẹ̀wọ̀n lọ́dọ̀ wọn tí wọ́n fi sátìmọ́lé wọ́n ní wọ́n ń rèpò ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ẹlẹ́gbẹ̀dẹ̀ ń lóyún. àwọn tó bá lọ kó kì í ṣe pé wọ́n lé wọn gan kí náà ń pè wọ́n náà wọ́ndà àwọn wọ́dà
àwọn tó ń rìn káàkiri àwọn wọ́dà yẹn àwọn ti prison ni àwọn wọ́dà wọ́n lọ raid àwọn tó wọ́n lọ raid wọ́n bá kàn lọ raid àwọn kìíní nígbà kan àwọn tó ń lọ raid tó bá fẹ́ gbara wọn lẹ̀ àwọn rábì máa ń sọ máa ń kọ́ máa ń sọ náà pé tó bá lówó láti gbara ẹ̀ lẹ́ǹkan báyìí lọ́wọ́ tó bá ṣe bẹ́ẹ̀ tó bá di pé lóyún kí ni ìdájọ́ wo ló wà fún irú ọlọ́pàá bẹ́ẹ̀ tó bá lè lọ fẹjọ́ sùn àwọn ìdájọ́ kan tó bẹ̀ tán máa àwọn ẹjọ́ kò tọ́ kan ìbéèrè kò tọ́ ni wọ́n máa béèrè wọ́n ní pé irú aṣọ wo ló wọ̀ ìbá aago mélòó lọ bẹ̀ kí ló ti ń gbà lọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀ bóyá gbogbo nǹkan báyìí làwọn ilé náà rò papọ̀ tán fi dìde sọ wọn ní pé dẹ̀ ni wọ́n fẹ́ kí àwọn obìnrin náà wà lára wọn tó máa jẹ́ abẹnugan nínú iṣẹ́ ọlọ́pàá àwọn tó yẹ kó máa jẹ́ decision takers tí kò ní jẹ́ wípé ọmọṣẹ́ làwọn obìnrin kan máa jẹ́ wọ́n ní pé gbogbo àwọn obìnrin tí wọ́n ti dá dúró látàrí irú ẹ̀sùn báyìí wípé wọ́n lóyún láì ṣe pé wọ́n ṣègbéyàwó wọ́n ní kí wọ́n pè wọ́n padà dẹ́ni òfin yẹn tí wọ́n sọ wípé tí obìnrin ọlọ́pàá ò bá tí ì lọ máa gbàṣẹ lẹ́nu kọmíṣánná ọlọ́pàá kó tó lè fẹ́ tó wípé kí wọ́n fagilé òfin yẹn pátápátá kò lè kó níbẹ̀ lóòótọ́. àwọn kò rí ẹ̀ka káàtó ṣùgbọ́n tó wà ń wò bóyá ìtorí àlejò wa tí àyè máa bá sọ̀rọ̀ máa ti ìbéèrè sí wọn ojúwòye wọn lórí ẹ̀ ìpè kí nìkan tán gbé mi fẹ́ rò bóyá ìtorí ipò ààyè tọ́lọ́pàá dúró sí nǹkan tí fẹ́ sọ gan-an rẹ̀ pé àti ọlọ́pàá ọkùnrin àti obìnrin náà ló máa bá wí àwọn méjèèjì kan lè gbéyàn kankan fẹ́ nìkan tán bá rí torí àìbámu ó lè jẹ́ ni tí wọ́n fẹ́ bójú ọkùnrin bójú ìyẹn kan àbí alamí àbí nǹkan kan tó lè ṣe àkóbá fún iṣẹ́ ọlọ́pàá ó lè jẹ́ bẹ́ẹ̀ wọ́n bó bá jẹ́ pé báyìí ló ṣe máa èmi fẹ́ béèrè o tó bá lọ gba ààyè lọ́wọ́ kọmíṣánná tó bá lọ tọrọ ààyè lọ́wọ́ kọmíṣánná ṣé wọ́n máa kọ́kọ́ ṣe ìwádìí ẹni tí wọ́n fẹ́ fẹ́ ìyẹn náà ni mo fẹ́ béèrè wọn ò lásìlẹ̀ nínú òfin wípé bóyá wọ́n máa kọ́kọ́ ṣe ìwádìí ẹni tí wọ́n fẹ́ fẹ́. àmọ́ bóyá wọ́n náà máa ṣèwádìí ẹ̀ ni a ní pé díẹ̀ báyìí ó tó nínú kíni nǹkan ní nǹkan tá a sọ náà ní nǹkan ọlọ́pàá ọ̀rọ̀ ọlọ́pàá tá a sọ òtítọ́ ẹnu ti ń kun àwọn ọlọ́pàá wa jù ara wọn náà ní SARS wa tí SARS jáde lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀rọ̀ ti hush puppy Bakare ó wà ń gbòòrò ti hush puppy ó tún tẹ̀lé ìwọ hush puppy ló kọ́ tẹ̀lé ló kọ́ wá ń ta kí ọ̀rọ̀ drug tó tẹ̀lé kí tó tún tó tẹ̀lé. àìmọ̀ ìgbàdàn lọ́ọ́ máa ń rin ní club tó máa jó nígbà yẹn àwọn tó lé àwọn ọmọ yahoo kiri nìyẹn o. ẹ fi wọn lẹ wọn ti ọjọ́ ẹ náà látún bá ti àwọn obìnrin ọlọ́pàá ń sìn ọ̀rọ̀ ẹ ti wà ń tà tipẹ́ díẹ̀ náà wọ́n tó gbú jáde ni ó tún hàn dáfíríkà pẹ̀kẹ́lù kí wàá ní èrò tí ẹ̀yìn ara lé lórí ti ọlọ́pàá obìnrin tí ò bá ṣègbéyàwó tó bá lóyún kó yẹ̀ bá lẹ́nu iṣẹ́ tó bá lè fẹ́ ṣègbéyàwó náà ó gbọ́dọ̀ lọ sọ fún kọmíṣánná kó gba àṣẹ lọ́dọ̀ kọmíṣánná police ní ìpínlẹ̀ tó bá wà ẹ ṣe eré kó dára o ẹni ayé kan kò ṣàyè eré afẹ́délé agbára tá a bá padà dé abápẹ́lẹ́ àlejò wa la máa pẹ̀kẹ́ lu ọ̀rọ̀ ààbò pàápàá tó ní ṣe pẹ̀lú àwọn agbófinró ẹ kú kalẹ̀ lọ́dẹ̀. àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu àtẹnumọ́ràn kì í jóná o ó dé wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá ká ṣàlàyé ní ìkànnì Kaftan TV Yorùbá ètò yóò máa wá sójú mọ́ màwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ ajé Monday ọjọ́rú Wednesday àti ọjọ́ ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adejoke Bakare ká ṣàlàyé níbi tí a ti máa pẹ̀ pẹ̀lú àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn fún àlàyé ẹ kàn sí wa lórí ká ṣàlàyé àlàyé ní bàbá ọ̀rọ̀. ẹ káàbọ̀ padà sórí ètò ká ṣàlàyé kí tó lọ sí ìdánudúró ráńpẹ́ mo lémi pẹ̀lú àlejò mi a máa jọ sọ̀rọ̀ láti orí ẹ̀rọ alágbèéká nítorí tó ṣẹlẹ̀ káàkiri lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ibi tí wọ́n há sí gan lọ́wọ́ tá a wà yìí gan lọ́ọ̀ nìkan ló máa ṣàánú tá a bá ní ká dúró kí wọ́n fi dé ibi ìbàyí ó ṣeé ṣe kí a má kúrò lórí ètò ká ṣàlàyé lónìí ṣùgbọ́n nítorí ìgbádùn tẹ̀yìn ara lé àti ti àwa tá a wà nílé àgọ́dọ̀ ń bí a ní láti wá wọ̀rọ̀ kọ̀ fi ṣàdá eléyìí la fi pe bàbá wa lórí ibi tí wọ́n wà níbi tí wọ́n bàbá wọn máa bá wa sọ̀rọ̀
kí la fẹ́ pẹ̀kẹ́lù gẹ́gẹ́ mo ṣe sọ síwájú mo ní ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ n tó ní ṣe pẹ̀lú àwọn agbófinró wa ẹ máa gbóhùn bàbá ń sìn wọn máa kì í àwọn náà ni Victor Oriola ẹ káàsán sà. ẹ kú ojúmọ́ o. ẹ káàsán o. ẹ káàsán o. ẹ kújẹ́ mẹ́ta sà. àwa nìyẹn o. ẹ sàdé kú ètò ìlú iná sà. ìlú náà ń lọ déédéé o. àbí o a ní pé lórí ètò Ká Sálàyé lé ní àwọn èèyàn wọ́n fẹ́ àlàyé síwájú sí i pàápàá jùlọ lórí nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ ààbò wa àti àwọn agbófinró tábà gbàgbé ní kòpẹ́kòpẹ́ láti bí ọdún tó kọjá lọ́rọ̀ ti hàn dé ló ti ń wá ń gbòòrò ṣùgbọ́n gbà tó máa di bí oṣù tá a fẹ́ parí lọ́rọ̀ tó wá tàn kálẹ̀ sí ju bí ó ṣe wà lọ ní tó ní ṣe pẹ̀lú Abba Kyari ǹjẹ́ èrè bá a tàn mọ́lẹ̀ díẹ̀ sí i kó tó di pé a máa béèrè ìbéèrè lórí ǹjẹ́ a sì lè ní ìfọkàntán pẹ̀lú àwọn agbófinró wa. pẹ̀lú gbogbo nǹkan tó ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà Yorùbá bọ̀ wọ́n ní amúkún ẹ̀rù ẹ̀wọ́ olókèlè ń wò ẹ̀ wò sàlẹ̀ gbogbo wa kí ìlú bá máa dá àjọṣe gbogbo wa ní gbogbo wa ń pè à ń fọwọ́ ẹ̀ṣẹ́ à ń fọwọ́ àṣe gbogbo ojúṣe wa bó ṣe yẹ ká tó bó yẹ ká ṣe tó gbogbo ẹ̀ ló yẹ ká mójútó ìgbà tí Abba Kyari tí àwọn ìlú Amẹ́ríkà fi ẹ̀sùn kàn pé ó lọ́wọ́ nínú bí Ramat Abbas tàǹpì ní ọ̀tọ̀pì pé bó ṣe ń fi ọ̀nà ẹ̀rú owó àwọn èèyàn ó lọ́wọ́ nú ẹ̀ kí ni ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ṣe wọ́n ní ká fa Abba Kyari lé wọn lọ́wọ́ àṣe kankan sí àní kó lọ jòkó sílé Abba Kyari ta ní kó lọ jòkó sílé tó tún di pé tó ń mú àwọn tó tún gbóògùn olóró ẹ̀rí pé ọ̀rọ̀ Nàìjíríà ó fún gba àmójútó. ṣùgbọ́n ọ̀rọ̀ kan ti hàn dé sí látìgbà tí wọ́n ti mú sí àhámọ́ àwọn NDLEA tó ti wà ń bẹ̀ àwọn gan jáde ń sìn pàápàá jù lórí ọ̀rọ̀ tó ń sọ wọ́n ní irọ́ ni wọ́n pamọ́ àwọn ìpè ìtorí àwọn ò ṣe ẹ̀tọ́ fún àwọn tó wà ní díẹ̀ ìdílé eléyìí tí wọ́n fi sọ yìí pé táwọn ìfẹ̀sùn kan àwọn ṣé a fẹ́ sọ yìí pé àwọn àjọ NDLEA àti iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ṣiṣẹ́ papọ̀ bóyá kàn ṣiṣẹ́ papọ̀ ni àbí àlùmọ̀kọ́rọ́ iná fi ń gba owó lọ́wọ́ aráàlú láti ṣojúṣe wọn ǹjẹ́ lè bá a tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ tó jáde látẹnu Abba Kyari. àti ṣe nǹkan tó yẹ ká wò níbi ìdí ọ̀rọ̀ tó gbogbo tó ń ṣẹlẹ̀ ni pé láti oṣù kìíní ọdún tó kọjá tí ọ̀gágun àgbà Mohammed Nawa tó gba iṣẹ́ NDLEA láti pé àjọ tí ó mú àwọn tó bá ń gbógun olóró ti yàtọ̀ pẹ̀lú gbogbo iṣẹ́ tó ń ṣe láti pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ pé ń gbógun olóró káàkiri Nàìjíríà nípa apá ibi tán tẹ̀ ti mú àwọn ogun olóró ìdìbò wọn náà ti fọ́n ká sí tán ti mú àwọn èèyàn lóríṣiríṣi tábà fojú inú wò á rí pé pẹ̀lú gbogbo nǹkan tí ó dàbí ẹni pé kò sí ní àjọ NDLEA tẹ́lẹ̀ lẹ́yìn ìgbà tí ọ̀gágun àgbà ajagunfẹ̀yìntì àgbà máa wá wọlé gbogbo àwọn ipa takuntakun tó kó a ti rí pé jọba rí pé gbogbo àwọn inú àwọn àwòrán díẹ̀ wọ́n ti fi hàn wá lórí bí wọ́n ṣe fi ọgbọ́n ọ̀tẹlẹ̀múyẹ́ mú Abba Kyari lórí bí ó ṣe ń dúnàdúrà lórí ipò olóró a ti rí pé Yorùbá ní ọjọ́ gàdé kò jọ gàdé ó fẹ́ rẹ̀ méjèèjì tì ló a ti rí pé ọ̀rọ̀ yìí ó ti di tó dàbẹ̀ pé ejò lọ́wọ́ ní kì í ṣe pé à ń gbẹ̀bí fún Abba Kyari ṣùgbọ́n a rí pé nínú ọ̀rọ̀ pẹ̀lú àwọn ìwọ̀nba àwòrán tá a ti rí ó dàbí ẹni pé ó lọ́wọ́ nú àwọn gbogbo ọdún àwọn nǹkan wọn ṣe ń lọ. gbogbo ẹ̀sùn tó fi kàn án lọ́wọ́ nú ẹ̀. ó ṣe é ṣe kó lọ́wọ́ nínú ẹ̀. tábà rí pé a rí pé gbogbo àwọn àwòrán tó wọ́n fi hàn gbogbo bó ṣe ń bá wọn sọ̀rọ̀ tó ń dúnàdúrà pé òun á fún yín iye báyìí tẹ́ bá lè gbà ní kìlógíráàmù bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n yẹn pé iye báyìí ni ẹ̀dá iye báyìí padà bó ṣe ń ṣe gbogbo ẹ̀ náà ká sórí ẹ̀rọ tó ń gbóhùn sílẹ̀ ẹ̀jẹ̀ a máa sọ pé òun ni àbí àwòrán òun kọ́ ló wà nínú àbí òun bàbá tó ń sọ gbogbo ọ̀rọ̀ tó ń sọ lórí tó ń gbà sílẹ̀ lórí àtàwòrán tó fi gbogbo àwọn bó ṣe ń sọ̀rọ̀ nínú ọkọ̀ kan
gbogbo ayé ló ti rí gbogbo àwòrán yìí. ó rẹ̀ náà bàbá ká wá wò báyìí pẹ̀lú ẹ̀sùn tí wọ́n fi kan Abba Kyari a mọ̀ wípé ẹni igi kan kò lè dágbó ṣe àwọn kan sọ wípé kì í ṣòun nìkan ni ó yẹ kí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú ojú wo lẹ fi wò ó pàápàá jùlọ wọn ní tó bá ti mú wọn báyìí àtẹbí wọn àtọmọ wọn pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ pé ọ̀nà gbogbo ló yẹ kí wọ́n kó papọ̀ ojú wo lẹ́yìn fi wò. èyí níbi kan náà ti bẹ̀rẹ̀ yorùbá ń tábà fàgbò tùwá fàgbò nígbà tó bá ti mú àtọ́ tó bá Abba Kyari gbogbo àwọn tó bá jọ ń ṣiṣẹ́ nígbà tó bá di pé ọ̀rọ̀ di ọ̀rọ̀ pé à ń lọ ilé ẹjọ́ ó ti dọ́mẹ́ka Abba Kyari sọ àwọn nǹkan tí ojú ẹ̀ka ní ọ̀rọ̀ yìí àti pé kì í ṣe òun nìkan ní àwọn ọlọ́pàá kájọ ń ṣiṣẹ́ àwọn bíi mẹ́rin láti tún kún wọn ní àmọ́ pẹ̀lú Abba Kyari nígbà tó bá di pé ọ̀rọ̀ ilé ẹjọ́ dandan ni pé wà á ti lè sọ ìwádìí ibi táwọn àjọ ń jẹ́lẹ̀ ti ṣe ìwádìí dé so gbogbo kàtà yìí ń sọ ní pé nítorí pé ìwọ̀nba ilé tán fi hàn wá lérè sí lórí bí wọ́n ṣe mú lórí bí wọ́n ṣe fi ọgbọ́n ọ̀tẹlẹ̀múyẹ́ mú Abba Kyari wọn ò ní fi gbogbo ẹ̀ hàn gbogbo nǹkan tó bá fẹ́ gbé lọ sílé ẹjọ́ wọn ò ní gbé síta wọ́n á ti mú wọ́n á ti ṣe gbogbo àwọn ètò yìí láti rí i pé gbogbo ẹ̀ múnádóko kan tó gbé lọ sílé ẹjọ́ ẹ bá rí i pé wọ́n ti tún lọ gba àṣẹ ní ilé ẹjọ́ láti fi Abba Kyari àtàwọn ènìyàn sí àhámọ́ fún ọjọ́ 14 sí láti lè parí ìwádìí tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ náà lórí àwọn tó ń gbé gbòógì olóró náà. Gẹ́gẹ́ bí àjọ iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà àbí iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà bí wọ́n ṣe sọ ó rẹ̀ pé wọ́n fẹ́ yẹ̀bá fún Abba Kyari ṣùgbọ́n àwọn kan ń sọ wọ́n ní pé màá tó padà rí nǹkan táwọn aráàlú ń sọ wọ́n ní kò lè ṣeé ṣe kí iná kó gòkè láì jẹ́ pé ó ní àwo lẹ́yìn wípé tí gbogbo ọwọ́ tí Abba Kyari ń wí pẹ̀lú àwọn ẹ̀mẹ̀wọ̀ ìyókù tí wọ́n kó ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn ọ̀gá lọ́gàá kan náà ń gba wọ́n ń ṣojú àwọn ọ̀gá lọ́gàá kan ni gẹ́gẹ́ bí ààyè tẹ́ ẹ wà bí oníròyìn àti social analyst ǹjẹ́ ẹ̀yin náà ẹ lérò pé kínní ó lè rí bẹ́ẹ̀. Tábà fojú wọn ní ọ̀rọ̀ ṣùnùkùn ojú ṣùnùkùn náà la fi ń wò tábà wo ọ̀rọ̀ yìí dáadáa a rí i pé tábà sọ pé à ń ṣèwádìí lórí iṣẹ́ tí ènìyàn ń ṣe ta fún níwèé pé lọ gbélé ẹ̀ náà tó wá tún di pé ènìyàn tún di pé ó tún ní gbogbo ààyè tó wà fún tó tún lè kó gbogbo ọmọ tó ń lò ní ọlọ́pàá jọ a rí i pé ó kù díẹ̀ káàtó ó yẹ ká béèrè lọ́wọ́ ọ̀gá ọlọ́pàá pátápátá pé ariwo ní Abba Kyari wà níbo ló ti tún lé agbára láti ti kó lọ gbélé tó tún di pé ó tún ń ṣiṣẹ́ ẹni tó bá wà lọ́dà suspension lọ́ba ní kó lọ gbélé ẹ pé à ń ṣèwádìí gbogbo iṣẹ́ tó ń ṣe o àwọn ilé tí ò múnádóko tó ṣé ó yẹ kí wọ́n nígbà tí wọ́n ti rí iṣẹ́ tó ti di pé tó ń dùn ní àwọn tó ń gbé gbòógì olóró ẹni tó ọ̀rọ̀ yẹn fẹ́ ó kù díẹ̀ káàtó. Mr. Victor tó bá yẹ pé ó ń ṣiṣẹ́ nǹkan táwọn aráàlú ń sọ a jẹ́ pé òun jẹ́ pé tòótọ́ ni wípé iná ẹ̀ ó láwo lẹ́yìn nígbà tó ní kó lọ rọ́kúnlé tó rẹ̀ tún wà níbi iṣẹ́ ṣé a fẹ́ sọ wípé kò yẹ kó tún máa ṣiṣẹ́ ṣé a fẹ́ sọ wípé ẹni sùúrù ẹ tó yẹ pé ìwádìí ń lọ lórí ẹ̀ tó ń ṣèwádìí lórí ẹ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ ìtàn Amẹ́ríkà tó sọ pé ó lọ́wọ́ ní bí wọ́n sọ kì í ṣe ń gbawó lọ́wọ́ àwọn èèyàn lọ́nà àìtọ́ tó yẹ kó tún máa tún ṣiṣẹ́ nígbà tó ní kó lọ gbé tó yẹ pé ètò ìwádìí tó ń ṣe lórí ẹ̀ kò tí ì jáde tó yẹ kí ẹni bẹ́ẹ̀ tó tún wà kó tún yẹ kó tún ṣiṣẹ́ kó tún ní àṣẹ láti máa ṣe gbogbo iṣẹ́ tó bá jẹ́ pé ó ní pé àwọn kan wà tó yẹ pé wọ́n ń ṣe bí àbáyàtàǹtà fún pé ó yá máa ṣe lọ kò sí kan tó máa ṣẹlẹ̀. ṣé àwọn fẹ́ lọ sọ pé iléeṣẹ́ ọlọ́pàá wa lórílẹ̀‐èdè Nàìjíríà wọn kójú òṣùwọ̀n tó àbí wọn ní òótọ́ àbí wọn kì í ṣe àwọn tó yẹ kí wọn fọkàn tán torí tí nǹkan bá ṣẹlẹ̀ àwọn náà láràlú máa lọ sábà. tẹ́ bá rí gbogbo àwọn awuyewuye tó ń jáde kì í ṣe kó ṣe ń jáde láti gbà tí ọ̀rọ̀ pé àwọn ará ìlú àwọn ọ̀dọ́ ìlú àti ọlọ́pàá ẹ̀ńsà nígbà yẹn ni ọ̀rọ̀ ti wà ńlẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ń pa lọ́nà ẹ̀tọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ń pa dúkìá ẹ̀ tẹ́ bá ka àwọn ìwé ìròyìn ìkàgbà ilé tó jáde nínú Punch agbẹjọ́rò kan sọ pé ìkan nínú àwọn tó jẹ́ pé òun ṣojú fún pé Abba Kyari kankan náà ó pa owó lọ́ẹ̀ àbàbà òkèdàbí mílíọ̀nù lọ́nà mọ́kànlélógójì kankan tó yẹ pé wọ́n kọ́ ó sọ pé ó sọ bí tó dá lójú dé pé òun
pé kò ń pé iṣẹ́ tó ń ṣe pé iṣẹ́ ọwọ́ ẹ̀ ò mọ́ wọ́n gbà pọ̀ lẹ́nu ẹ̀ nínú ìwé punch tó bá lè mú agbẹjọ́rò tó mọ̀ nípa òfin tó jẹ́ pé àwọn tó ń ṣe ètò ìfini tó lè sọ bẹ́ẹ̀ ẹ rí i pé ó ní àwọn nǹkan tó dájú ó ń sọ gbogbo àwọn bí tó ń ti petition tó ti kọ̀wé má bá kí àrísí tó ti dé dókè bí ICPC pé kò sí nǹkan tó ń ṣe sí pé dídí dọ̀dọ̀ ọ̀gá ọlọ́pàá pátápátá IGP ẹ rí i pé ìwà abẹ́yà kò sẹ́ni tó máa mú mi òun ló lè jẹ́ kí ẹni tó jẹ́ pé wọ́n ní kó lọ ọ̀rọ̀ kúnlé lọ́gbélé ẹ̀ náà ń ṣèwádìí ẹ̀ kó tó lè kó tó máa ṣiṣẹ́ ẹ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ bí oṣù kìíní ọdún ló ṣẹlẹ̀ gbogbo ọ̀rọ̀ pé ẹ rí i pé gbogbo kìíní yẹn ti ẹ̀tẹ́ dábàá tó fojú wò gbogbo àwọn dúkìá tán rí pé ó wà lọ́wọ́ àgbà Kyari kí ni ipò tó wà lọ́wọ́ ní ọlọ́pàá DCP Deputy Commissioner of Police tó lè fi ní àwọn dúkìá bẹ́ẹ̀ ní Maiduguri l'Abuja ní gbogbo ẹ̀fì tó wà nígbà tí olórí ọlọ́pàá tó máa ṣe ìgbéyàwó láìpẹ́ àbá Kyari kan ní kó lọ gbélé ẹ̀ wà ń bẹ̀ kò tó jókòó síbẹ̀ nìkan lẹ́yìn ìgbà tó gbé tó parí ètò ìgbéyàwó náà ló bẹ̀ sí gbogbo àwọn àwòrán tó yà bí irínwó tó túká sórí ẹ̀rọ ayélujára tí gbogbo àwọn èèyàn gbà ebi ẹ̀ka ní kó lọ gbélé lẹ́sílẹ̀ tó tún ti kó tún kàkàkà tó tún káàkiri tẹ bá tún wo àwọn gbogbo àwọn àwòrán gbogbo bó ṣe ń jó káàkiri ní gbogbo àwọn ibi tó yẹ pé kò yẹ ká bá ẹ tó bá jẹ́ pé ọ̀tẹlẹ̀múyẹ́ ọlọ́pàá gbogbo àwọn bíi pé kẹ́kẹ́ sọ pé ọ̀tẹlẹ̀múyẹ́ lọ kílọ̀bù tó ń ṣe gbogbo ẹ̀dùn tí ó bá ẹ tó bá jẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ tó bá wà níbì kan wọn ò gbúdọ̀ mọ̀ torí pé wọ́n lè ṣe jàǹbá fún a jẹ́ pé tí ó bá jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú àwọn èèyàn tó wà ń bẹ̀ kò ní rọrùn fún láti lè bẹ̀rẹ̀ sí í ṣe pẹ̀lú wọléwọ̀de pẹ̀lú àwọn tí tẹ́bà tó wọ́n gbogbo àwọn èèyàn tó jẹ́ pé tó ṣe wọléwọ̀de pẹ̀lú ẹ̀ tó jẹ́ pé àti lè máa dárúkọ lórí afẹ́fẹ́ ẹ rí pé àwọn èèyàn tó jẹ́ pé àwọn èèyàn ń wò lójú ẹ̀dá táwọn èèyàn fojú wò táwọn ò fojú wò láyìíká ni ẹni pé ọ̀rọ̀ yìí ẹ rí pé àwọn nǹkan tó fà á tó jẹ́ pé gbogbo ètò ààbò wa tí ò fi múnádóko àwọn ní ẹ̀ ló ń jẹ jáde tí gbogbo yẹn rí báyìí. bàbá ẹ jẹ́ kí n béèrè ká tó padà sórí tẹ́ ẹ sọ yẹn ní báyìí à ń sọ nípa ẹ̀tọ́ ọmọ ènìyàn ìyẹn human rights Abba Kyari ní pé òun ní àrùn ìtọ̀ ṣúgà pé kó má jẹ́ kó òun kú sínú ibi tí wọ́n fi òun sí nígbà tí ilé-ẹjọ́ kọ̀ láti dá sílẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ní ìwé kan dá sílẹ̀ kó máa jẹ́jọ́ láti lé ojú wo lẹ fi wo ti ọ̀rọ̀ yìí ṣé kí wọ́n fi sílẹ̀ kó wá máa jẹ́jọ́ láti lé nítorí àrùn ìtọ̀ ṣúgà tó ló ń yọ̀ lẹ́nu. nígbà tí wọ́n ní kó lọ gbélé pé wọ́n ń ṣèwádìí lórí ọ̀rọ̀ tí ẹ̀sùn tó fi kan láti ilẹ̀ Amẹ́ríkà tó tún di pé ó tún dá sí nǹkan mi irú èèyàn bẹ́ẹ̀ tá a bá ti máa fi lẹ̀ báwo la ṣe máa rí ìwádìí mọ̀ ó lè dá gbogbo ìwádìí tán fẹ́ ṣe ó lè bẹ̀rẹ̀ sí dúnkòkò báwọn èèyàn tó bá jẹ́ pé àwọn ndla lè fẹ́ lò láti jẹ́ pé kọ̀ọ̀kan gbé nígbà tó wọ́n fẹ́ gbé lọ sílé ẹjọ́ ó lè máa dúnkòkò mọ́ wọn ẹjẹ́ nǹkan tó yà á lẹ́nu pé Yorùbá bọ̀ wọ́n ní ẹni tó bá ń fi dà bá ní kò kì í fẹ́ jẹ́ kán fi dà kọjá lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ pé ó ti mú tó jẹ́ pé ilé ẹjọ́ sọ pé kán fi ilẹ̀ tí ò fi ilẹ̀ nígbà tó wá di pé sì fẹ́ pé àwọn ndla ti lọ gba àyè nílé ẹjọ́ pé fún ọjọ́ 14 sí kán lè parí ìwádìí wọn kán lè gbé lọ sílé ẹjọ́ ẹ̀rí pé kò sí kékeré àrùn tó lọ fún ṣòun àìgbé ẹ̀jẹ̀ ríru àti ìtọ̀ ṣúgà nǹkan tó lè lo oògùn ẹ̀wà kò ń ṣe pé nǹkan tó jẹ́ pé kí n tó bá ti ń lo oògùn ẹ̀ lásìkò tó ń túbẹ̀ ń jẹ wọn nǹkan tó yẹ kó máa jẹ kì í ṣe nǹkan tó jẹ́ pé kíni ṣèbó ti ní àìsàn tẹ́lẹ̀ nígbà tó ń bò ṣe gbogbo iṣẹ́ àìsàn Yorùbá ti lọ́wọ́ láti ṣiṣẹ́ láti mú àwọn èèyàn láti ṣe gbogbo nǹkan tó ṣe káàkiri kò yẹ kó di lọ́wọ́ gbàdé kì í ṣe pé bóyá wọ́n ń dúnkòkò máa ń bi tó wà àbí pé bóyá wọ́n ń fi ìyà jẹ. ọ̀dà náà ní ìtòsí ó túmọ̀ sí pé bẹ́ẹ̀ ṣe ń sọ sí kò yẹ kí wọ́n jẹ́ pé kí ó máa lọ jẹ́jọ́ láti ilé pé kò yẹ kí ìgbésẹ̀ tí àwọn àjọ NDLEA tó ń gbé ó wà ní ìbámu pẹ̀lú òfin àbí. wọ́n ti lọ sílé ẹjọ́ yẹn wà níbàámu pẹ̀lú òfin wọ́n ti lọ ilé ẹjọ́ wọ́n ti lọ gbàyè pé wọn ò ti parí ìwádìí wọn ẹ̀fún wọn lọ́jọ́ 14 sí ilé ẹjọ́ tí ó ti ṣe tó kọ̀ọ̀yà ẹ̀ní ọjọ́ 14 ẹ lọ parí ìwádìí kò kẹ́gbẹ́ lọ sílé ẹjọ́ ọjọ́ 14 ó pẹ́ ọ̀sẹ̀ méjì kí ni ìyàtọ̀ tó wà láàrin ibi tó wà kì í ṣe pé bóyá wọ́n fi àjẹ́ àdúgbò àwọn òun jẹ́ kó jà tó àwọn jẹ́ kí orí dókítà tó ń tọ́jú ẹ̀ tó bá ní di dókítà ẹ̀ tó bá pè tó agbẹjọ́rò ẹ̀ gan kò sẹ́ni tó wọn ò tí wọn lọ́dún kí wọ́n má rí èyí mi ò rò pé gbogbo àwọn ìdí mi tó jẹ́ pé nígbà tó lọ sílé ẹjọ́
wọ́n dànù ni wọn ò dá lóhùn. Ó dáa kí wá ní ojú tẹ́ fi wo ti iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n ti sọ̀rọ̀ jáde ní kíkan bóyá irọ́ náà pamọ́ o òótọ́ náà sọ o ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe o a ti rò pé bí ipò tó ń wà yín sìn láti ibi ọdún tó kọjá lọ́rọ̀ yìí ti wà lórí ọ̀rọ̀ Abba Kyari kó tó di pé tó wá hàn jáde gbangba báyìí ṣé ìgbésẹ̀ tí iléeṣẹ́ ọlọ́pàá ń gbé àbí ipò tí wọ́n dúró sí àyè tó ń dúró sí lórí ọ̀rọ̀ yìí ṣé ó jẹ́ ipò tí ó lè jẹ́ káwọn aráàlú fi ọkàn tán iléeṣẹ́ ọlọ́pàá pé òkodoro ọ̀rọ̀ òkodoro iṣẹ́ ni wọ́n ṣe. ṣé ẹ rí i pé ẹ bá sọ pé torí torí pé bóyá agbẹ̀yìndẹ̀bọ̀jẹ́ kan wà ní ibiṣẹ́ gbogbo iléeṣẹ́ ní gbogbo àgbáyé ló ní àwọn èèyàn bíi Abba Kyari yóò nítorí yẹn pé ká sọ pé bóyá àní ìfọkàntẹ̀ lórí àwọn agbófinró wa mọ́ ṣùgbọ́n ẹ̀rí tẹ́bárí ọ̀rọ̀ yìí ẹ̀rí pé ọ̀rọ̀ yìí ó kù díẹ̀ káàtó láti ìgbà tí àwọn ilẹ̀ Amẹ́ríkà tó ti fi ẹ̀sùn kan Abba Kyari láti lọ bí oṣù 6 sí 7 káwọn àgọ́ ọlọ́pàá wa sọ pé àwa ó ṣe ìwádìí tiwa ká tó a lè fà mí lọ bẹ́ẹ̀ ìwádìí tán ṣe kò sẹ́ni tó tí ì gbọ́ àbájáde ìwádìí náà kó tó di pé ọ̀rọ̀ ti gbòòrò tó ṣẹlẹ̀ ẹ rí i pé ọ̀rọ̀ ó dàbẹ̀ ó kù díẹ̀ káàtó fún sọ́dọ̀ àwọn ọlọ́pàá wa ó yẹ kán lè wẹ̀ kán yán kan lórí ọ̀rọ̀ kò yẹ kó ti gbé torí pé ẹni tó bá sọ pé kó wà níbi ààbò àwọn agbófinró ipò tó ṣe pàtàkì ipò ẹlẹgẹ́ni tó yẹ pé nǹkan tó bá jọ máa ààbò ìlú tó yẹ pé gbogbo àwọn èèyàn fọkàn tán pé tí kaba ṣẹlẹ̀ o kaba ní bóyá kìíní o kaba ti pé àwọn agbófinró wa wọn àṣẹ bó ṣe kàn ṣe tẹ́lẹ̀ pé ọ̀rọ̀ tí Abba Kyari yóò dàbí ẹni pé ó fẹ́ máa jẹ́ kí àwọn èèyàn ní ìrẹ̀wẹ̀sì láti lè bí àkàlẹ̀ pé àwọn tí kaba ṣẹlẹ̀ ká pé àwọn agbófinró pé tó bá lè ṣẹlẹ̀ pé tí kaba ṣẹlẹ̀ tó yẹ pé ẹ̀fẹ́ ìgbà kan fẹ́ cover up ẹ̀fẹ́ kíkiri yẹn jáde síta ẹ̀ pé ó kù díẹ̀ káàtó àwọn olórí ọlọ́pàá wa mo mọ̀ pé wọ́n á ṣe àtúnṣe níbi tó yẹ láti lè rí i pé ilé ọ̀rọ̀ Abba Kyari ò ta àbàwọ́n bá orúkọ èrè wọn ọ̀pọ̀lọpọ̀ ní àwọn àtúwà ní ọlọ́pàá tá a máa ta lè pọ́n dárí kúrò láti ṣẹ́ ló jẹ́ pé àwọn èèyàn gidi tán ti jẹ́ pé wọ́n ti ṣiṣẹ́ wọn tá ṣe lójú àmì tó jẹ́ pé ewu tó yẹ pé ńgbà tó jẹ́ pé àwọn èèyàn sọ pé wọ́n fẹ́ pé kán fi owó kan fi rà wọ́n ò gbà sọ a lè torí pé bóyá ẹnìkan àbí méjì tó tọwọ́ wọn bọ̀ ṣọ̀lọ̀ ká torí ẹ̀ máa sọ pé gbogbo àwọn iṣẹ́ agbófinró wà ó mojú múnádóko tó a gbọ́dọ̀ máa bá wọn níyànjú ká tún gbárùkù tí wọ́n ní. agbárùkù táwọn ọlọ́pàá àbí ọ̀rẹ́ ẹṣẹ́ púpọ̀ bàbá wa alákòótán lórí ètò adúpẹ́ púpọ̀ pa ti pè ń tẹ́tí ẹ̀jẹ̀ wa ẹ̀ẹ́dẹ̀ má bínú ibi tí ẹ há sí àwa la kópa ń pa mọ́ yín báyìí àbí lórílẹ̀‐èdè Nàìjíríà kọ́lọ́ ń ṣàánú lórí ọ̀rọ̀ ti kò sí mọ́tò kò sí epo súnkẹrẹ fàkẹrẹ ṣùgbọ́n ká bá ṣe lákòótán báyìí lórí ètò lónìí ìmọ̀ràn wo lẹ fẹ́ gba aráàlú lórí nǹkan tó ń ṣẹlẹ̀ tẹ́ ẹ bá gbàgbé ìròyìn kan tó ń jáde orúfin jáde lórí ọ̀rọ̀ láti iléeṣẹ́ ọlọ́pàá náà ni pé àwọn ọlọ́pàá obìnrin tó bá di pé ó lóyún láì jẹ́ pé ó ṣègbéyàwó ìpè kí kan ṣe kó yẹ̀bá kó kúrò lẹ́nu iṣẹ́ ara kùdìẹ̀kùdìẹ̀ tó wà ní iṣẹ́ ìmọ̀ràn wo lẹ fẹ́ gba aráàlú lórí àwọn nǹkan tí ìròyìn tó ń jáde láti iléeṣẹ́ ọlọ́pàá wa lọ́wọ́lọ́wọ́ tá a wà àwọn ìmọ̀ràn wo lẹ fẹ́ gba aráàlú. ìmọ̀ràn mi ni pé kí àwọn ará ìlú ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn agbófinró wa ká wà pẹ̀lú wọn ò lè wà tábà rí pé ìwọ̀nba àwọn èèyàn ká ní àtọkùnrin àtọkùnrin tó wà nínú agbófinró wa wọn ó kù díẹ̀ káàtó wọn ò pọ̀ tó bó ṣe yẹ kán rí nínú àwọn èèyàn tó wà Nàìjíríà a rí pé tabari nǹkan tó ṣẹlẹ̀ a gbọ́dọ̀ fi tó àwọn agbófinró létí láti lè rí pé wọ́n ṣètò ààbò tó péye lórí ọlọ́pàá obìnrin tó sọ pé lóyún ìlú Èkìtì ẹ rí i pé ó kù díẹ̀ káàtó tó bá di pé ẹ tó bá wà níṣẹ́ ọlọ́pàá ààyè ọ̀wọ̀ ni kì í ṣe ààyè tó yẹ pé kó kàn lóyún fẹ́nìkan láì jẹ́ pé ó ṣèyàwó ẹ rí i pé nípa bẹ́ẹ̀ ó lè lóyún fẹ́ tó jẹ́ pé bóyá àwọn adigunjalè àbáwọn tó jẹ́ pé tó ń dà lóru tí ò dẹ̀ ní mọ̀ tó jẹ́ pé láti ibẹ̀ wọ́n lè wọlé sí àwọn ètò agbófinró lára òfin ti wà fún ọlọ́pàá tẹ́lẹ̀ pé wọ́n tó wá fẹ́ ṣe ọlọ́pàá o ò lè lóyún láì kó ṣe gbéyàwó ó bẹ̀ ní ọdún tó gbà wọ́n láàyè láti wà ní ọlọ́pàá kan tó lè ṣe gbéyàwó ẹni pé gbogbo ọ̀nà kì í ṣe pé wọ́n fi bá mú
láti sọ pé òun fẹ́ ṣe iṣẹ́ agbófinró iṣẹ́ téèyàn jẹ́ pé àfihàn fi ara ẹ̀ sílẹ̀ ní iṣẹ́ agbófinró torí pé ó lè pàdé kò sí kan tí ò lè ṣẹlẹ̀ lọ́nà pé à ń ṣiṣẹ́ à ń ṣètò ìlú so ẹni tó bá fẹ́ ṣètò ìmọ̀ràn mi ni pé kán wò dáadáa kán tó sí pé wọ́n gbàṣẹ ọlọ́pàá torí pé kì í ṣe pé iṣẹ́ tó yẹ pé gbogbo iṣẹ́ tó yẹ pé wọ́n máa fi àyà gba gbogbo oríṣiríṣi nǹkan ni káwọn ará ìlú kan fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn agbófinró wa kán dẹ̀ ní pé tí wọ́n bá rí pé nǹkan ń lọ tó jẹ́ pé tí ò fẹ́ tó ibi tí kan bá fẹ́ mẹ́hẹ̀ ẹ jẹ́ ká sì pé àwọn ọlọ́pàá wa ká dẹ̀ rí pé agbárùkù tì wọ́n ká dẹ̀ tó sọ pé a rí pé gbogbo àwọn kan tó lè ṣe ààbò tó péye ó ní àwọn nǹkan tó yẹ kán tó ṣe fún àwọn ọlọ́pàá àbá ẹ yẹ ká rí pé ká fọwọ́sowọ́pọ̀ ibi tí àwọn ọlọ́pàá bá wà torí pé tá a bá sọ pé torí pé àwọn bíi inú àwọn tó jẹ́ pé à ń rí tó jẹ́ pé nǹkan tó ń ṣe tó jẹ́ pé kò tún máa wá ní tá a bá sọ bẹ́ẹ̀ pé ká má lọ ọlọ́pàá ẹ mọ nǹkan tó lè ṣẹlẹ̀ tí ó bá ti ọlọ́pàá ní lórílẹ̀-èdè kan àbí ní agbègbè kan ìmọ̀ ni pé ká fi fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá wa. ẹ ṣé púpọ̀ bàbá wa a máa rí bá sà arọlẹgbẹ́ láti ẹnu ọ̀rẹ́ bàbá wa Victor Oriola àwọn lápè tó bá jíròrò lórí ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá àwọn tó ní ṣe pẹ̀lú àwọn agbófinró wa lára nǹkan tí wọ́n sọ náà ni pé ọlọ́mọ ọ̀sán báyìí ló kó kóńpó báyìí nítorí pé tó ṣẹlẹ̀ sí Abba Kyari pẹ̀lú àwọn ṣafẹ́ pè wọ́n lákìnní àwọn ìsọ̀gbè wọn nípa ìwà kò tọ́ kò yẹ bàbá wa tọ́ka sáwọn nǹkan kan pé ẹni tán ní kò lọ rọ́kúnlé kan fi ṣèwádìí tó mọyán dórí tó yìn lọ bíṣẹ́ ìpókù díẹ̀ káàtó wọ́n tún nígbà tí àwọn iléeṣẹ́ ọlọ́pàá gbégbèsè láti sọ pé nígbà tán fi ẹ̀sùn kan Abba Kyari ní àtìlú Amẹ́ríkà lọ pé ó lẹ́jọ́ tó wá kó yẹ kó wá jẹ́ lọ́dọ̀ àwọn iléeṣẹ́ ọlọ́pàá wa lórílẹ̀‐èdè Nàìjíríà lóun lè yọ̀ǹda ẹ̀ àfikún nǹkan ṣe ìwádìí láàrin ara àwọn ṣùgbọ́n bàtà bá máa sọ bí bá ṣe ń sọ ìwádìí táwọn iléeṣẹ́ ọlọ́pàá ṣe àmọ́ àbájáde ìwádìí náà títí dìgbà tí àjọ NDLEA tó wá fi ẹ̀sùn pé ó ń ṣe agbátẹrù ó ń ṣe ìrànlọ́wọ́ láti gbé oògùn olóró wọlé àbí gbé jáde fáwọn tó ń gbé wọlé tó ń gbé jáde ipò ń ṣe ìrànlọ́wọ́ fún wọn nítorí owó kóbẹ́ tó ń gbà ń bẹ́ pẹ̀lú àwọn èèyàn tiẹ̀ wọ́n tó wá sọ kinní kan torí ìròyìn tàn káàkiri asọ́lábala náà ta kọ́kọ́ sọ tẹ́lẹ̀ akọ̀tún ní ká fìdí ẹ̀ múlẹ̀ sí ni lórí ti ọlọ́pàá obìnrin tó bá lóyún láì jẹ́ pé ó ṣe ìgbéyàwó pé ìjìyà wà fún bóyá kó fi iṣẹ́ lẹ̀ ni àbí kan lè kúrò lẹ́nu iṣẹ́ wọn wá ló wà lábẹ́ òfin ìwọ tí o fẹ́ gbaṣẹ́ ọlọ́pàá ó yẹ kó ti ka gbogbo nǹkan tí wọ́n kọ sílẹ̀ kó tó dùpọ̀ gbégbèsè àwọn àjọ tó dẹ̀ ń sọ pé kò rí bẹ́ẹ̀ gender equality pé bó ṣe kò sí bọ́bọ̀ ṣe ṣe rí tí náà kí o ṣe bó yẹ kí wọ́n ṣe ìdájọ́ bó ṣe ìtọ́ àti bó ṣe yẹ fún ọlọ́pàá ọkùnrin náà tí ò bá ṣègbéyàwó tó bá lọ ṣe kíni tó bá lọ fún ọmọ ọlọ́mọ ní oyún àrẹ́nìjù báyìí lọ lórí ètò Ká Sálàyé lónìí yìí ọjọ́ Friday ẹ jẹ́ ká ní sùúrù fún wàrà wa gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n sọ fún wa ṣe fún wa wípé ká ní ìfọkàntán nínú iṣẹ́ ọlọ́pàá pé àwọn tó yìí sòótọ́ wọn wà láàrin wọn pé ká má fi gbogbo ẹ̀ ṣe pé àwọn àdá pé ká ní sùúrù fún wọn ẹni Adejoke mo ní dágbére lórí ètò lónìí ọjọ́ Wednesday ọjọ́ àánú títí ọjọ́ Friday tí máa pàdé yín pẹ̀lú àwọn èèyàn mi lọ́lọ́kọ̀ọ́jọ̀kan tó máa sọ pé thank God is Friday mo ní pé ire àti ayọ̀ láti máa fi ríra lọ́jọ́ Friday ó dìgbà kan náà. àwọn bàbá wa mọ́nimọ́ni àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu àtẹnumọ́ràn kì í jóná o ó dé wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá Ká Sálàyé ní ìkànnì Kaftan TV Yorùbá ètò yóò máa wá sójú mọ́ màwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ ajé Monday ọjọ́rú Wednesday àti ọjọ́ ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adejoke Bakare Ká Sálàyé níbi tí a ti máa pẹ̀ pẹ̀lú àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn fún àlàyé ẹ kàn sí wa lórí Ká Sálàyé àlàyé ní bàbá ọ̀rọ̀.